ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، فيا أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله. يقول الله تبارك وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ويقول جل من قائل: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. gbogbo jama dúpẹ́ fọ́lọ́run, atọrọ kí Ọlọ́run tọrọ kí Ọlọ́run kọlọ lè bá aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad. àwọn jẹ́rìí pé kò sẹ́nìkan tọ́lẹ́tọ̀ sísè tó ju Allah lọ, gẹ́gẹ́ bí a ṣe ń jẹ́rìí pa Ànábì wa Muhammad òjíṣẹ́ ọba náà ní ẹrú ẹ̀ ní. arsalahu Allahu rahmatan ila nnas rahmatan linnas bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idhnihi wa sirajan munira. Ọlọ́run bá na wá bá wa kó lè jẹ́ ni tí yóò ju ẹsẹ̀ rí fún wa tá a wọ àlìjẹ́nnà, kó lè jẹ́ ni tí ó kìlọ̀ iṣẹ́ ẹ̀bù fún wa tá a jìnà sí tá a ní wọná Ọlọ́run. ìkẹ́ Ọlọ́run igi Ọlọ́run kó bá Nábì wa Muhammad, ara ilé àwọn sàhábà rẹ̀, ìkẹ́ ìgẹ̀ náà kó bá gbogbo wọn, kó lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Ibadallah, àkọ́kọ́ ọ̀rọ̀ ní kútùbà lẹ́ni ni pé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. bí Ọlọ́run ọba sọ̀rọ̀ yóò ní: ya ayyuhal ladhina amanu ittaqullaha, ẹ̀yin tí ẹ jẹ́ mùmínì ẹ bẹ̀rù mi Ọlọ́run haqqa tuqatih, ìbẹ̀rù sam, ìbẹ̀rù pàápàá. wala tamutunna illa wa antum muslimun, ẹ gbọ́dọ̀ jáde láyé kẹ́ ẹ dẹni tí ó kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí. Ibadallah, kí ni ń jẹ́ bẹ̀rù Ọlọ́run? gẹ́gẹ́ bá a ti sàlàyé fúnra wa níjọ́ mẹ́jọ mẹ́jọ, ìbẹ̀rù Ọlọ́run ni pé gbogbo ntí Ọlọ́run bá pa láṣẹ tó ní ká ṣe ká ṣe é, gbogbo ntí Ọlọ́run bá wá kìlọ̀ fún wa pé ẹ má dédé ẹ ká jìnà sí i ní tẹfẹtẹfẹ. méjèèjì ní ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run. Ibadallah, kútùbà wa tòní tá a fẹ́ ṣe yóò máa tọ́ka lérí pé àwọn àwo gan ni wọ́n ń jẹ́ ní Ọlọ́run. ọ̀dà mo fẹ́ di ẹni Ọlọ́run, ìgbésẹ̀ wo ní ṣe, kí ni màá ṣe, àwọn quality wo láàrin èèyàn táàbí sọ pé lè yí o ẹni Ọlọ́run ni. èmi náà wá fẹ́ jẹ́ ẹni Ọlọ́run, kí ni màá ṣe tí ì fi di ẹni Ọlọ́run. kútùbà wa lè nìyẹn. ẹnìkan ò lè júwe ẹni tí ó jẹ́ ni tòun àfọlọ́run fún rẹ̀. Ọlọ́run fún rẹ̀ ló lè sọ pé nǹkan báyìí lẹ́ẹ̀ máa ṣe tẹ́ fi di
ẹni mi àbáwọn tá a pè lẹ́ni mi ìwà tí wọ́n ń wúre tí wọ́n fi jẹ́ ní mi àwọn tá a máa kà yìí Ọlọ́run ni ó kà fún wa pẹ́ni tá a bá pè lẹ́ni Ọlọ́run o bí ó ti máa ṣeré o bí ó ti máa ṣeré o bí ó ti máa ṣeré o ẹni tí ò sí àwọn nǹkan wọ̀nyí kò sínú ẹni mi o ẹnìkan ò lè júwe àwọn nǹkan náà àfi Allah fún rẹ̀ àfọlọ́wọ́n ọba fún rẹ̀ Ibadallah ìyẹn ni ó jẹ́ àpadà ní kútùbà tòní sínú al-Qur'an níbi tí ọba mi ọba àlekè ọlá subhanahu wa ta'ala títí ń júwe àwọn ẹni rẹ̀ Suratul Furqan aya 63 títí di aya 77 ọba mi ní 77 ọba mi ní wa ibadur rahman àwọn tí ń jẹ́ ni tòun tá a pa àwọn wòlíì Ọlọ́run rèé tá a sọ pé àwọn ẹni Ọlọ́run ọba rèé àwọn wo ni Ọlọ́run fẹ́ máa ka ìtaari lára wọn ìwà tí wọ́n máa wù tá a fi sọ pé lè yí o ẹni Ọlọ́run ni ibadallah wa ibadur rahman àkọ́kọ́ quality tá a fi dẹni Ọlọ́run mọ̀ ni pé alladhina yamshuna ala al-ardi awna tí a bá rìn lérí ilẹ̀ wọ́n máa rìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ibadallah alladhina yamshuna ala al-ardi awna àwọn tí wọ́n rìn lérí ilẹ̀ tí wọ́n rìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ibadallah wọ́n máa tẹ̀lé bí ìgbà tó ṣe pé ilẹ̀ ó lu mọ́ wọn lẹ́sẹ̀ wọ́n máa tẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun ẹ bá ń wo ń bẹnu àwọn ẹni tí àwa ń rò lẹ́ni Ọlọ́run lénìí tí ń bá ń wọ ojú agbo lọ tí wọ́n pè kọ́ wá ṣe wá sí àbí kọ́ wá sọ̀rọ̀ Ọlọ́run wọ́n ó kó lù ṣáájú àáfà ó wà láàrin wọ́n ó tún kó lù tẹ̀lé lẹ́yìn gbogbo yóò máa ṣe gìrì 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 ìjẹ́ yìí ní wọ́n ṣe pẹ̀lú alladhina yamshuna ala al-ardi hawna so ní wọ́n ṣe pẹ̀lú ẹ̀ ibadallah àwọn míì bẹ tí a bá lọ sóde wọ́n kó mọ́dó àti kùmọ̀ fáwọn kan wọ́n máa fi lulẹ̀ gbìí àsìkiri ọ̀wà tẹ̀lé ni wọ́n fi ní ṣéhù lágbájá ní bọ̀ ọ́n bá a ti pè wọ́n ní ṣéhù yìí tá a mọ̀ pé wọ́n ń bọ̀ wóde ǹjẹ́ ṣe sí yìí ní òun ṣe pẹ̀lú alladhina yamshuna ala al-ardi hawna ibadallah ká nígbà tó dé agbóró ó ṣe gìrìgìrì ọkà àwọn èèyàn láyà sókè gbogbo èèyàn mà kọ́ wọ agbo sẹ́ẹ̀ mà kọ́ yàtọ̀ sí alladhina yamshuna ala al-ardi hawna òun sì la kọ́kọ́rò yẹn ni Ọlọ́run kí ló dé táwọn ẹni Ọlọ́run ń takò ọ̀kan nínú méjì ni nínú kí wọ́n má jẹ́ ni Ọlọ́run àbí kí wọ́n mọ òfin Ọlọ́run kí wọ́n gbà lójú èyí tó bá jẹ́ nínú méjèèjì náà ìròyìn yẹn ò sí lára wọn fail ibadallah quality àkọ́kọ́ tá a fi mẹ́ni Ọlọ́run ní alladhina yamshuna ala al-ardi hawna ẹ̀yin tí a wá rìn lérí ilẹ̀ wọ̀nyí tẹ́ ń tẹ́lẹ̀ girigiri sọ́ọ̀mà pé innaka lan takhriqa al-arda wa lan tabluga al-jibala tula báwo tí rìn lérí ilẹ̀ wọn tó ń ṣe girigiri wọn lan takhriqa al-arda ó lè dálẹ̀ lu wa lan tabluga al-jibala tula èjìká tó sì kásókè tó sì fàárí ó lè kásámà ó lè kásámà ibadallah wala tamshi fil ardi maraha èyàn kò gbọdọ̀ máa rìn lérí ilẹ̀ kó máa sakọ èyàn sakọ rìn lérí ilẹ̀ innaka lan takhriqa al-arda bó o ti ń sakọ lérí ilẹ̀ ń o lè dálẹ̀ lu wala tabluga al-jibala tula bó o sì ti ṣe gbogbo fàárí tó o lè kásámà nígbà tó lọ́wọ́ parí ayé àwọn ní parí pátápátá ó ní inna dhalika kana sayyi'uhu inda rabbika makruha irú wà báwọn ìwà tọ́lọ̀ ń kọ́ ni Ọlọ́run kọ́ kí ẹ máa ṣe kọ́ kí iná kọ́ máa yan kọ́ máa sakọ́ lórí ilé Ọlọ́run kọ́ máa tẹ̀lé bó ti wù
ìjásí pẹ́ nìyẹn ìsẹ́ni ọlọ́run tọ́lọ́lọ́ ní wa ibadur rahman àwọn ẹni tó ń alladhina yamshuna ala al-ardi hawna tí a bá ń lọ lórí ilẹ̀ ọlọ́run wọ́n máa tẹ̀lé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibadallah ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfọ̀ndálíà ó ní khafifil wati'a ma adhunnu anna adimal aridi illa min hadhihi ajisadi khafifil wati'a ìwọ tó bá jẹ́ mùmínì ọlọ́run rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ khafifil wati'a tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ma adhunnu èmi ò rò pé anna adimal aridi awọ tí ilẹ̀ níyì illa min hadhihi ajisadi ibi ara yìí ló ti rí mú àwọ̀ rẹ kó fi wọlé lẹ̀ ó rí èyí nínú ìpè lẹ̀ tó jọ kọ́lọ̀ rẹ ìtumọ̀ ẹ̀ nípa àwọn èèyàn bíi tiẹ̀ ló di ìpè mú. tó ọmọ wọn tẹ̀lé girigiri ìtumọ̀ ẹ̀ nípa àwọn èèyàn bíi ẹgbẹ́ rẹ lọ ń tẹ̀mọ́lẹ̀. ṣàyẹ̀mọ́ ibi tá a ti ń hù pẹ̀tà nǹkan egun bẹ́ẹ̀ egun kílẹ̀ pé náà mọ̀ pé àwọn àkàlọ́ sùn bẹ́ẹ̀ egun wọn lẹ̀ ń hù. mayele tá a lọ foundation lé lọ́wọ́ tá a kan irun tí wọ́n ní ẹ kórun sẹ́gbẹ̀ kan ma kókó kan ló sùn bẹ́ẹ̀ tẹ́ kórun ẹ̀ sẹ́gbẹ̀ kan. àwọn èèyàn kan láwọn ìlérí wọn tí wọ́n ti gbénu lẹ̀ yìí táwa náà padà gbébẹ̀ níjọ́ kan. bó ló ṣe máa tẹ̀lé girigiri ìtẹ̀lẹ̀ rẹ̀ girigiri ní túmọ̀ pé ìsẹ̀ni ọlọ́run torí quality àkọ́kọ́ tọ́lọ́wọ́n ọba mi sọ́nù Suratul Furqan táàfin mẹ́ni rẹ̀ ni pé wa ibadur rahman àwọn ẹni ọlọ́run alladhina yamshuna ala al-ardi hawna tí a bá ń lọ lórí ilẹ̀ wọ́n máa lọ pẹ̀lẹ́ ibadallah ẹ má jẹ́ asakọ lérí ilẹ̀ mọ́ ẹ má jẹ́ asakọ mọ́ lérí ilẹ̀ ẹ jẹ́ a máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí sábà pé ìtẹ̀lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun là kọ́kọ́ quality ẹni tá a pè lẹ́ni ibadallah kí ni ẹlẹ́ẹ̀kejì wa idha khatabahumul jahiluna qalu salama wa idha khatabahumul jahiluna qalu salama láti jẹ́ ọlọ́run ti dáyé ló ti dé èèyàn pé méjì tọ́lọ́ náà kọ̀ fáàmù ẹ̀ pé méjì ni mo dá yín ẹ dáta padà sípìlẹ̀ ọlọ́run ní yá ayú anas pọ̀pọ̀ ẹ̀yìn èèyàn ittaqu rabbakum ẹ bẹ̀rù ọba yín alladhi khalaqakum min nafsin wahida ọba tó dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo wa khalaqa minha zawjaha láti bí ẹ̀mí kan ló ti dá ìyàwó rẹ̀ wa batha minhuma rijalan kathiran wa nisaa látara àwọn méjèèjì ó wá dá ìmọ̀ye ọkùnrin ó dá ìmọ̀ye obìnrin sẹ́ẹ̀mà pa Ádámà àti Hawa lọ́lọ́run pìtà àwọn méjèèjì wọn nígbà wọn bí àkọ́bí ọmọ ìbejì ni wọ́n bí Qabil àtọ́bí tí wọ́n bí tẹ̀lé pẹ̀lú ẹ̀ nígbà wọn bẹ́ kejì ọmọ ìbejì ni wọ́n tún bí Abil tẹ́ńpẹ̀lá Abila àti tí wọ́n bí pẹ̀lú ẹ̀ Ibadallah níjọ́ Abila àti Kabila ti dáyé lèèyàn rí àtẹ̀yàn bú ti bẹ̀rẹ̀ sẹ́lérí ilẹ̀ ṣebí Qabil lọ́pa Abil abẹ́ gbàgbé nùtàn ni Ádámà ló bí àwọn méjèèjì Ànábì Ọlọ́run ló bá àwọn méjèèjì ọmọ ẹni eré làwọn méjèèjì Ọlọ́run sì yọmọ búnu wọn yọmọ rínú wọn ló fi jásí pé èèyàn bú òní tán lérí ilẹ̀ torí wọ́n jọ pilẹ̀ ẹlẹ́ ní o èèyàn bú òní tán lérí ilẹ̀ toríjọ́ tí ilẹ̀ ọ̀pìlẹ̀ tá a máa gbé bẹ́ẹ̀ wọ́n jọ pilẹ̀ àjọṣe kínní àjọ gbé bẹ́ẹ̀ ni bí Abila bí ó ti máa láwọn àrọ́mọdọ́mọ tí wọ́n máa jẹ́ èèyàn rí bẹ́ẹ̀ ni Qabil yóò máa láwọn àrọ́mọdọ́mọ tí wọ́n máa jẹ́ èèyàn bú nínú àwọn sẹ́tẹ̀ èèyàn bú ṣe ni ìbanilórúkọ jẹ́ ìsọ̀rọ̀ ẹni bí ò ti dá ìfèsì ẹni takoni lérí òdodo ìsọ pé kí ló ṣe ìsọ̀rọ̀ ẹ bó ti jẹ́ lọ́lọ́run ṣe wá lé ní tá a fi mọ àwọn ẹni tòun ni pé wa idha khatabahumul jahilun báwọn aláìmọ̀kan tí ò rí túmọ̀ fún wọn tí wọ́n ń bínú wọn tí wọ́n ń lara wọn
àbí tí wọ́n fẹ́ kàn bà wọ́n lórúkọ jẹ́ àbí wọ́n fẹ́ bayé wọn jẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ jáde qalu salama wọ́n ní salamu alaykum wọ́n kàn ní yàsí wọ́n ní salama àláfíà làwọn wá àláfíà làwọn wá èmi ò rí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ tó lérí ilẹ̀ tí wọ́n ní sọ̀rọ̀ ẹ̀ láì dá o èmi ò rólú ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ fífa nẹ́bi ni wasubir ala ma yaqulun lọ ṣe sùúrù mi tí wọ́n máa wí fún ọ wọ́n náà ṣe sùúrù wasubir ala ma yaqulun ìwà nẹ́bi ṣe sùúrù lẹ́ni tí wọ́n máa sọ wahjurhum hajran shamila wọ́n yàn wọ́n lódì òdì tọ́da ní kò yàn wọ́n ẹ̀yin mú mi ní òdodo ẹ má sì ń bi àwọn tí wọ́n máa sọ̀rọ̀ èèyàn láì dáa anabi wa Muhammad khutuba tó ṣègbẹ̀yìn hajj tó ṣègbẹ̀yìn tá n pè ní hajjatul wada tó fi dágbére fún gbogbo ayé kó wọn ò ní sẹ́mi lẹ́yìn rẹ̀ hajj kan tó ṣe náà nù òun náà lọ dágbére ń bẹ ìgbà tí ó bá gbogbo ayé sọ̀rọ̀ sẹ́mi bí conference tó lágbára jù tí mùsùlùmí ń ṣe gbogbo ayé lẹ́ẹ̀kan lọ́dún hajj ni òun ni conference tó lágbára jù tí mùsùlùmí ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún ìbáàdà ni àpéjọsọ ṣe jọrò ní torí ìmáàmù ọba àṣọ láwà fájọ́ náà ibadallah no hutuba ta nabi seni jona on inna dima'akum wa aradakum wa amwalakum haramun alaykum ka hurmati yawmikum hadha on inna dima'akum ay muslimi ẹ̀jẹ̀ ara yín wa aradakum ọmọlúwàbí ara yín wa amwalakum dúkìá ara yín haramun aleikum èèwọ̀ ni ẹgbẹ̀rún fọwọ́ kan ka hurmati yawmikum hada bóni ti jẹ́jọ́ èèwọ̀ yìí fi sharikum hada lóṣù èèwọ̀ yìí fi waqtikum hada lásìkò èèwọ̀ yìí fi baladikum hada nílùú èèwọ̀ yìí. bóòlù yóò ṣe pèrè mùsùlùmí ní mùsùlùmí gidi tí ó wà ní mùsùlùmí ẹgbẹ́ ẹ̀hún ló wọ́n pa irú sàlámù wo tiẹ̀ sọ gbọ́ túbà yìí ni ìyá sì jẹ́ mùsùlùmí gidi tí Islam rẹ̀ yanjú kó ní dúkìá ọmọ ìyá àwọn lòún fẹ́ máa jẹ òun gbẹ́sẹ̀ lélẹ̀ rẹ̀ òun gbá ìyàwó rẹ̀ bọ́n bá náwó rẹ̀ kí ni ó ṣe ìyá sì jẹ́ mùsùlùmí gidi tí mẹ́ni rẹ̀ yanjú kó lóun wọn máa bọmọ lọ́ọ̀bì mùsùlùmí ẹgbẹ́ òun ló kọjẹ́ òun ò rí pé òun bá tiẹ̀ jẹ́ òun bá ló kọjẹ́ ó ṣe kó sí òun ó lò ṣe bọ́n bá bẹ̀rẹ̀ sí rojú ayé rẹ̀ ó bàjẹ́ nísìn mùsùlùmí gidi kì í ṣe bẹ́ẹ̀ o mùsùlùmí tó bá ṣerú ẹ̀ ó ti kọlu àlà Ọlọ́run kọlà lọ́lọ́run ọkọlà lọ́lọ́run anabi wa Muhammad nígbà tí ń sọ ní wàlá tahasadu wàlá tabagadu ẹ má lara ara yín ẹ má bínú ara yín ìlara ìbínú ní baka máa ba mùsùlùmí ọmọ ìyá wa ló kọjá pẹ̀lú tí o ṣe ẹ bọmọlúwa bí ẹ jẹ ẹ bá ló kọjá mùsùlùmí kì í ṣerú ẹ mùsùlùmí tí ń bá ń serú ẹ naqisul iman ni rè o pé a pè ní mùsùlùmí àmọ́ mùsùlùmí naqisu al-iman li'annahu yartakibu al-kabira ẹ sì jẹ́ ń sọ fún yín dáadáa gbogbo ẹni bá há serú ẹ kọ́ lọ lè ṣe tawba méjì ni ó ṣe at-tawbatu min Allah subhanahu wa ta'ala li'annahu hadda hududallah yóò ṣe tawba pẹ̀lú Ọlọ́run kọ́lọ́n fẹ́rí jì mí torí kọjá lọ Ọlọ́run wàtọ́wọ́bàdì min al-abudi alladhi ijtara ala irdihi yóò wá ṣe tábà lọ́dọ̀ ọmọ mùsùlùmí ẹ̀yẹ rẹ̀ tọ́sàyà gbangba sí. Ibadallah nínú wàtá fi máa mú mi ní pé yóò máa ṣe sùúrù tí a bá ṣe ń tí ò da fún wasbir ala ma yaquluna wajurhum hajran yóò pa wọ́n ti yẹ wọ́n yẹn wọ́n lódì ní. Ibadallah wa idha khatabahumul jahiluna bí àwọn aláìmọ̀kan bá sọ̀rọ̀ kọ̀rọ̀ sáwọn ẹni mi kọ́lu salama salamu alaikum aláfíà làwọn àwọn máa lọ tí wọ́n ní. Ibadallah quality kejìrì tá a fi mẹ́ni Ọlọ́run quality ẹlẹ́kẹta Ibadallah walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama àwọn ẹni tèmi tí ó jẹ́ ni Ọlọ́run ọba yabituna li rabbihim sujjadan
wa qiyama ẹni rẹ ni Ọlọ́run kọ́ máa ná ojúlé káàkiri ẹni Ọlọ́run yìí yẹsẹ́ wò ẹni Ọlọ́run yìí gúngúngún láì ṣàgúnmọ́ ẹni Ọlọ́run yìí lọ lílọ láì ṣe ń ta fi para nítorí egbò ẹni Ọlọ́run yìí jó jíjó nítorí ìyọnu ayé ẹni Ọlọ́run yìí wẹsẹ̀ kálọ́sẹ̀ kílọ̀ ń wẹ̀ kálọ́sẹ̀ mádàrí kan àbọ̀sẹ̀ ìyọnu ayé ẹni Ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ń ṣe àwọn sẹ́tìmọ̀ kálẹ̀ yìí tí ń jó jíjó nítorí ìyọnu ayé àbí ń tọ́ba fẹ́ fi ṣe tí èsì pé ń wo àrùn sàn àbí ń lọ lílọ àbí ń gúngún àbí ń yẹsẹ́ wò ẹ sọ fún pé kò sínú wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama. Ibadallah ẹjẹ ajẹ ni Ọlọ́run jẹ́ ń sọ fún ọ dáadáa mo fà kò tóra wọn mo lé mi ọba ìwà ọwọ́ mi ọ̀tẹ́ mo wọ́ máa ń wòrí bí mo wá owó ń wòrí ṣe ọ̀tá ti pọ̀ jù ayé mi ò tó ó kù díẹ̀ káàtó ìyàwó mi wá lóyún oyún wá hámọ́ látọdún keje gbogbo ẹ̀ pátá ètò Ọlọ́run lérí ẹ̀dá ni púpọ̀ ní ìràdẹ́wò yọkù lọ́rọ̀ rẹ bọ́wọ́ ti wà láyé ọmọ ara mi wò àmì wọ́n sì máa yàtọ̀ ọ̀tọ̀ sẹ́dá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nìkan ti ń sunkún owó lẹ́nìkan ń sunkún owó yìí ti pọ̀ jù bẹ́ẹ̀ nìkan ti ń sunkún pé ìrọmọ bí lẹ́nìkan ń sunkún pé àwọn tí mo bíbò ní títọ́ bẹ́ẹ̀ nìkan ti ń sunkún kò sálàáfíà lára mi lẹ́nìkan ń sunkún pé ó àlàáfíà yìí ti pọ̀ jù bẹ́ẹ̀ ni ẹlòmíín bẹ tí ó bá súnmọ́ obìnrin lójúmọ́ yóò fẹ́ ya wèrè bí tálàáfíà rẹ̀ dé ẹnìkan sì ní kò lè bóbìnrin sùn rárá eléyìí dandan wo òun ṣe sí ná eléyìí ò tẹ rojú okò rojú tó àlàálì ṣe gan ẹ mà pàmì wo ni gbogbo ẹ báwọn Ọlọ́run fi ní tabaraka alladhi biyadihil mulku alladhi khalaqal mawta wal hayata ayyukum ahsanu amala gbogbo àmì wo ni tọ́wọ́ ti wá dá mi wò báwọn ẹ̀dá ọmọ ènìyàn ní kọ́ wá solution kò sẹ́ni tíjà ẹni ìjọba ìpínlẹ̀ lọ́kùnrin gba tó gbéyàwó sílé ta kọdún mẹ́wàá tí olóyún arọ dalẹ̀ wọ́n pè ọsá kèsì wọ́n náà rí kọ́ yẹ ká ńlá kèsì gbogbo àwọn tẹ́jọ́ jáde gbogbo wọn pátá ni wọ́n ti rí sẹ́wọ́n gọmọ́tò ìwọ́n rìnrìn àwọn káàkiri tọ́ba tó ń fẹ́ kí wọ́n tó wá ń sá fún wọn tó rí wọn náà mọ̀ pé ìkórira wà lára rẹ̀ gbogbo táwọn yẹn ń ṣe tí ń lójú tójú ọba dáwọlé pàbó ní ọ̀jẹ̀ ẹnìkan ò ní sọ fún ọ tí làákà ìjẹ́ ló sọ fún ọ pé ọ̀rọ̀ yìí nídìí kí n solution tọba níyà yóò pè ọsà kéèsì tọba ní bàbá yóò nìkan wà lábúlé àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò ẹ̀jẹ̀ wá fẹ́ ẹ̀rọ mọ̀ pé tọ̀ sáàkì sáàlì kọ̀yà káwọ́rọ̀ yìí ràn o wọ́n náà gbọ́dọ̀ mọ̀ pé nǹkan sí ọ́ o ibẹ̀ wọn láti mẹ́ni Ọlọ́run ayyukum ahsanu ibẹ̀ wọn láti mọ̀ bí yẹn rí ni ọ bí yẹn bú ni ọ ọba mi wọ́n ń júwèé pé tọ́rọ̀ bá débẹ̀ ń àwọn ẹni tó ń yabituna li rabbihim sujjadan wa qiyama wọ́n máa yẹn náfìlà lóru bí wọ́n ti ń ferí kalẹ̀ ni wọ́n máa rúkú wọ́n máa nàró àwọn ẹni tó wọ́n máa yẹn náfìlà lóru kò ní nálẹ̀ aláyẹ̀ o àwọn aláàfo ń jálà bí tí ń saburú fáwọn èèyàn lórí ilẹ̀ kò ní yàdọ̀ wọn àwọn babaláwo kò ní yàdọ̀ wọn àwọn pásítọ̀ kò ní yàdọ̀ wọn yóò wá fèsì ọba tó dá gbogbo ayé tí í ṣe Allah yóò wá ń dé lóru yóò máa yẹn náfìlà yabituna li rabbihim sujjadan wa qiyama yóò wá pé náfìlà ni yóò máa ṣe lóru yóò máa sunkún tí ń ṣe pẹ̀lú ọba tó dá gbogbo ayé sìjẹ́ ń sọ fún ọ dáadáa ibi tó ọba rí kọ ná ibi tó ọba rí kọ yà sí ìtọ́lọ́wọ̀n ọba sí ẹ̀dá kan ò lè ṣe ẹni tó lọ bá gan mìíràn rí tiẹ̀ kò ríran nínú bùkátà rẹ̀ ni wọ́n lọ fún lówó tí ò fi yanjú díẹ̀ tó ọba gbọ́n débẹ̀ tẹ́ ẹ̀ bá tètè lọ nígbà míì wọ́n ń fẹ́ nǹkan síta fún yín wọ́n ní àrí kọ́sítọ́mà sọmọ pé kádẹ́wọ́ ọkọ̀ lọ ní kọ́sítọ́mà káyé rẹ̀ ọ bàjẹ́ ọ wà di kọ́sítọ́mà rẹ̀ ọ yẹ kí lóò akájẹ́ náà sọ fún ọ pé èyí ní lọ èmi kóògùn rẹ̀ ó jẹ́ lérí ẹ kọ́ ọmọ bẹ́ẹ̀ pé n bá lọ bí oògùn wọn mú mi wọ́n ti wọ́ mi tọ́lá wọn náà ń sawọ́rò
wọ́n sì ń wọ́lẹ̀ wọ́n sì ń wẹ ọ̀sẹ̀ kẹ́lẹ́ wá àwọn jálàbí ń wọ́lẹ̀ ta ni wọ́n ń wá ta wọ́n ń wá sẹ́yìn mọ̀ pé ẹni táyì rẹ̀ bá bàjẹ́ ẹni tí òrojú tó ẹni yàdó jálàbí sẹ́tùmọ̀ ẹni pé káyà àwọn èèyàn máa bàjẹ́ pásítọ̀ ń wọ́lẹ̀ aláàfáà ń wọ́lẹ̀ babaláwo ń wọ́lẹ̀ ta ni wọ́n ń wọ́lẹ̀ fún ó yẹ kí láàká ìrẹ́ ọ sọ fún ọ pé ogun yóò ní ṣe kíní èmi kí ó mú ọmọ jẹ́ nǹkan ogun ní mọ́ ibo lọ́wọ́ akọjú sí walladhina yabituna li rabbihim sujadan wa qiyama ọkà jọyìn àwọn ẹni ọlọ́run ni tí wọ́n mọ̀ sí náfìlà lóru tí wọ́n ní sẹ́mi má ọba ti lè ṣe yíyún wọn kọ ọ́n róga o ọwọ́ tẹ ọ torí ṣètánì ń ṣiṣẹ́ o ṣètánì wọn ń lò yín sí ń dáhùn o àmọ́ àwọn ẹni ọlọ́run bó tilẹ̀ wù kọ́rọ̀ ó le tó yabituna li rabbihim sujadan wa qiyama ibadallah mi ọ̀rẹ́ nìkan lérí ilé ọlọ́run níjọ́ ọlọ́run ti ń dẹ́dà díjọ́ tí ẹ̀dọ́ tán lérí ilẹ̀ mi ọ̀rẹ́ nìkan lérí ilé ọlọ́run níjọ́ tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí dẹ́dà díjọ́ tẹ́tọ́ tán lórí ilẹ̀ tí wọ́n gbé wa dìde níjọ́ alkiyama mi ọ̀rẹ́ nìkan tọ́lọ́run ó fẹ́ràn tí ó ju Muhammad lọ bọ́lọ́run ti fẹ́ràn ètò kò yọ̀ọ̀dá rẹ̀ níbi kìyàmù lẹ́yìn ọlọ́run ò yọ̀ọ̀dá rẹ̀ níbi ọlọ́run yá ayú al-muzammilu ìwọ tó ń jẹ́ muzammilu qumi al-layla illa qalila ǹdẹ́ lórúkọ sí nẹ́fìlà kọ́dà kó sí gbàdíẹ̀ nisfahu ló lajì orúkọ fi sí nẹ́fìlà aw inqus minhu àbí kò dídí ẹkùn bẹ́ẹ̀ aw zid alayhi àbí kò tún fi kọ́lá jẹun warattilil qur'ana tartila máa kàlù qur'ani máa tó tẹ̀lé wọn inna sanulqi alayka qawlan thaqila inna nashi'ata al-layl ìmọ̀ jíyẹn náfìlà lóru hiya ashaddu wat'an ó sọ̀rọ̀ sí o ó sọ̀rọ̀ sí o ó sọ̀rọ̀ sí o wa aqwam qila ọ̀rọ̀ tó bá sọ mẹ́ sàgbẹ́dẹ́ báyìí lọ́wọ́jú ọlọ́run ni ibadallah ọlọ́run ó yọ̀ǹda Muhammad níbi kó ṣe kìyàmù layl wa mina layli ìwọ anábì tó bá di lóru wa mina layli fatahajjad bihi nafilatan laka asa an yab'athaka rabbuka maqaman mahmuda wa qul rabbi adkhilni mudkhala sidqin wa akhrijni mukhraja sidqin waj'al li min ladunka sultanan wọ́n dààmú ara rẹ̀ gbogbo èyí tẹ́ ẹ bá jọ dasẹ́ papọ̀ tó bá fẹ́ kí wọ́n wọ́ lókè báyìí kìyàmù lélẹ̀ ló fi já wọn lẹ̀ wa mina al-layl tó bá dòrò fatahajjad bihi nafilatan laka asa an yab'athaka rabbuka maqaman ntẹ́lẹ̀ orúkọ ọmọ yẹn náfìlà ọlọ́run ó gbé ọ sí ààyè maqaman mahmuda ààyè yìí táyọ̀ mọ̀ pé òun nu náfìlà òru níbí wa qul rabbi adkhilni mudkhala sidqin ọlọ́run fi mí sáyé òdodo wa akhrijni mukhraja sidqin mú mi jáde ntòdodo waj'al li min ladunka sultanan wá fi mí sí ipò tó ga ipò àrànṣe tó ga lọ́dọ̀ rẹ ni ó jẹ́ ní ibadallah ọ̀fẹ́ jẹ́ èèyàn ò sì kìyàmù lélì o kí ló fi kún gbogbo àwọn tí wọ́n ń wéwé tí wọ́n ń jẹgbò wọ́n padà jábọ́ tẹ́ bá ti sọ́kò ìwọ kìyàmù lélì ló lékè báyìí ó lékè báyìí min ladunka sultanan òkè báyìí lọ́wọ́ tarumu al-izza thumma tanamu laylan yaghussu al-bahra man talaba al-ali afun ta'limu mutalimi oni tarumu al-izza ó fẹ́ dàbí yìí gbogbo bí tó ń ṣe tó fẹ́ dàbí yìí mẹ́ thumma tanamu laylan ó ń sùn lóru oh my God yagusul bahara man talaba al-ali ẹni tí ń wá lùlù original yagusul bahara yóò dé sálẹ̀ omi ìtumọ̀ ẹni pé bó ṣe kí amúlélẹ̀ ò lórí nǹkan original sẹ́fẹ̀ kì ni wọ́n ń wá ni bí tó gọ̀dé gbogbo ẹni tí ó ṣiṣẹ́ tó fẹ́ láṣeyọrí láyé òru ni wọ́n fi ṣiṣẹ́ àwọn olóṣèlú mítìnì òru wọn ń ṣe àwọn olóṣèlú mítìnì lóru àwọn tí wọ́n ń pè lájẹun àwọn tí wọ́n ń pè lóṣòun àwọn tí wọ́n ń pè láláwo òun torútorú ni wọ́n ń ṣiṣẹ́ àwọn ń ṣètò yẹn lóru wọ́n ń sùn nù wọ́n sì ọmọ sẹ́
ìgbà tí sẹ́ wọ́n bá dáhùn lára rẹ̀ wọ́n mẹ́mi tó ń ṣe àmọ́ wọ́n ń rojọ́ rẹ̀ wọ́n náà ń bọ́ lọ́hún ṣe mítìnì wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ọlọ́hún sì ń gbọ́ ohun tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ ta ni ó borí ara wọn nítorí wọn fi yọ̀ọ̀dá nẹ́bí ń bí kìámù lélẹ̀ ọmọ bí kì í sáwàdánù ajáwàdà ọlọ́wọ́n àní tó wọ́n máa sùn ti ayọ̀ǹda rẹ̀ tọ́wọ́ ti dúró tì ọ́ sọ́yọ̀ǹda rẹ̀ bó ti dúró tì tó àwọn àdàlẹ́ ń pọ̀ lọ́wọ́ àtànẹ́bì ni bọ́lọ̀ bá ń sọ̀rọ̀ mọ́ máa ń gbọ́ àdísìlì kùdùsí wọ́n tún wá pé jìbìlì lọ́wọ́ àmàlẹ́kà yóò tún lọ yọjú sí mọ́mọ́ yóò tún jíṣẹ́ fún báyìí bá ń sọ̀rọ̀ nsálẹ̀ wọ́n ń gbọ́ ní sánmà jìbìlì lù yọjú sí ń bá sọ̀rọ̀ ìrì kòrókòrò wọn ríra wọn síbẹ̀ bẹ́ẹ̀ wọn ni wọ́n ṣe kìámù lélẹ̀ ìwọ́rí jìbìlì lù ọlọ́mbọ̀ sọ̀rọ̀ wọ́n dún ọmọ lọ́hùn ọwọ́ ń sùn orí pé tiẹ̀ gbé ọlọ́mọdé tí wọ́n gbé ẹni ọlọ́run ò ní nálé babaláwo kò ní nálé olóòṣà kò ní nálé àfọ̀njálàbí kò ní nálé àwọn oníyẹn jákujàku àwọn pásítọ̀ náà dán àwọn yẹn jákujàku ní yálé wọn walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama àwọn ẹni ọlọ́run wọ́n máa yan náfìlà lóru sujjadan wa qiyama bí wọ́n ti ń ferí kanlẹ̀ ni wọ́n máa rúkú wọ́n máa sunkún sọ́lọ́hún wọ́n máa bẹ̀ wọ́n máa tún bẹ̀ ọlọ́run wa ni mo tẹ́wọ́ gbà ọ́ ọdẹ ní mi níta fi mẹ́ni ọlọ́run qiyamul layl allahumma aizza al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wansurna nahnu ibadaka al-muwahhidin amin ya rabbal alamin. الله جل جلاله وأشهد أن لا إله إلا الله وعظم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. adúgbò fọlọ́n ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run kó bá nàbí wa Muhammad ajẹ́bi lọ́kọ̀ sẹ́yìn kàtà fún lẹ́sìn tó ju àlá lọ ajẹ́bi pa nàbí wa Muhammad òjì sí ọba náà ní ẹrú ẹni ibadallah ní khutuba mi ẹlẹ́ẹ̀kejì yín máa pè yín sákèsí pé yá ayyuhal ladhina amanu gbẹ̀yìn tẹ́ jẹ́ mùmínì ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run gbọ́ntọ́lọ́mbá ni ẹ sí ẹ sí ntọ́ba ni ẹ má sí ẹ jìnnà sí wa qulu qawlan sadida ọ̀rọ̀ tó dáa ní jáde lẹ́nu mùmínì sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu yuslih lakum a'malakum gbòsẹ́tẹ̀ ẹ bá ṣe tí ò dáa ọlọ́run ó tún ṣe fún yín tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ orí lẹ́nu wa yaghfir lakum dunubakum àwọn ẹ̀ṣẹ̀ yín bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ orí lẹ́nu ọlọ́run ó mójú kó ń bẹ̀ fún yín wa man yuti'illaha wa rasulahu gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé ọlọ́run tí ń tẹ̀lé ànábì kò sí ìyá lọ́tọ̀ọ̀tọ̀ o kéèsì mi nìyí tá a fẹnu kan lónìí o tá a ní fẹnu kan lónìí o èèyàn gbọ́dọ̀ tẹ̀lé Ọlọ́run kọ́ má tẹ̀lé ànábì o èèyàn gbọ́dọ̀ pẹ́tà ànábì nìkan lòun ó ṣe òun ní ṣètò Ọlọ́run èèyàn gbọ́dọ̀ pẹ́tà Ọlọ́run nìkan lòun ó ṣe òun ní ṣètò ànábì bọ́ bá mọ́ka tó mọ́kejì iná ní sòsé bó mọ́ka tó mọ́kejì kí ni mo pè jẹ́ máa iná ní sòsé ẹ̀gbọ́n tó Ọlọ́run wíyẹn ní wa man yuti'illaha wa rasulahu ẹni bá tẹ̀lé Ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ òun condition mélòó nù méjì ọwọ́ nífa kọ́ nífa azá tọ́sán àdìmọ̀ yóò jèrè tó nítumọ̀ èrè tó tóbi ní ọ̀yẹ́ ìtumọ̀ ẹni pé tó bá mú kan tó mú kan ìyá rẹ̀ ní ó nítumọ̀ bẹ́ẹ̀ ọba ti jèrè mọ́ ìdàkejì náà ní kó segin ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbé alukurani nìkan ìyàlẹ́ ń kọ́ lẹ́tà sí o torí èèyàn lẹ̀ èèyàn sisi àlìjẹ́nà kúkún náà ni wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan adhima kí ẹ wá ní alukurani nìkan lọ́wọ́ máa tẹ̀lé ẹ bá ní ọ̀tẹ̀lá nàbí ṣé ìtumọ̀ ẹ̀ ní pé kọ́ lọ wo bí wọ́n ti ṣe kọ́ máa ṣe bẹ́ẹ̀ nbọ́ ló ti rí tójú náà àdìsí lọ nbọ́ ló ti rí tẹ́lá tójú náà àdìsí lọ ìbáwọn afárá àdìsí lọ kọ́pá ànábì ṣe yìí ọlọ́run sì ní tó wọn yanjú ẹ̀ lọ́tọ̀ kurani nù tọ́lá ànábì ò ní gbólóhùn kan nù kurani kò ní gbólóhùn kan nínú gbogbo ẹ̀ pátá ọlọ́ni ọwọ́ ni wàá Rasul àtọ̀jíṣẹ́ ọlọ́run tọ̀ tí ẹ̀ nù tọ́wà tó sì kejì ẹ̀ gbọ́ tó fi wá sí àti ẹ̀ ń kó ti yà lọ́tọ̀ọ̀tọ̀ nù ẹ̀ bá ní Sayidi àti Saadu dé mélòó nù sọ́tọ̀ọ̀tọ̀ káwọn méjì Kùránì
Ọlọ́run ànábì ọ̀tọ̀ọ̀tọ̀ kan bó lẹ́sẹ̀ aṣọ dẹyọ kan ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àsìkò tí yẹn tó wa man yuti illaha wa rasulahu ẹni bá yẹn lọ faqad faza fawzan èdè tó kúnná ní ọjẹ́ ibadallah ẹkútùbà mi ẹlẹ́ẹ̀kejì oní tí a wà ń bẹ̀ yìí oní ni Muharram di 27 1441 tá a tẹ̀sẹ̀ mú jẹ́ òní September náà di 27 wọn náà ń parí lọ oṣù tí a fi bí Isa alayhi salatu wassalam. Kútùbà wa tá ń bábọ̀ yìí òun ni kí la fi mẹni Ọlọ́run àti sọ kókó mẹ́ta. Àkọ́kọ́ ni kí wọ́n rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ẹlẹ́ẹ̀kejì ní àwọn aláìmọ̀ ká bá sọ̀rọ̀ sí wọn kí wọ́n ní salamu alaikum. Ẹlẹ́ẹ̀kẹta wa ni kí wọ́n máa ṣe jọ́mẹ́jọ á kọ̀ntínú èyí tó bá kú pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ látún ti gbé sẹ́jọ́ mẹ́jọ. Ibadallah ní kútùbà mi ẹlẹ́ẹ̀kejì lénìí tó bá di on the 21 September àwọn al-Ummamul Muttahida United Nations wọ́n máa pa wọ́n ń sọdún asalaam ọdún àlàáfíà pé ká yọ ṣọ̀kan gbogbo àwọn tí wọ́n ń lọ lọ́rùn yìí kò nídìí ọdún kò nídìí kẹ́ torí èyí ń dọ́dún lẹ̀ ẹ bá lo ta'alimul Islam ẹ̀kọ́ Islam tọkọ wa tí ó ní kí a fi lálàáfíà láàrin àwùjọ láàrin ìlú òun lẹ̀ bá lo èwo lọ́dún èyí tẹ́ fi á dá ẹlẹ́pẹ́ ń sọdún àgbáyé wọn ẹ ní bùkátà sí ẹ ní bùkátà sí ẹ bá lọ lè lo àdìsí anabi wa Muhammad èyí tí Abdullahi ibn Salam gbà wá tọ́lá anabi ní yá ayọ́ anẹ́ẹ̀sù mọ́pọ̀ ẹ̀yìn èèyàn hafsu salama bẹ́ẹ̀ bá ti pàdé ara yẹn máa sọ pé salamu alaykum ẹ dákun kéèyàn máa mọ orí kọ́ padà kọ́kàn ní salamu alaykum inú rẹ̀ ọ̀yọ́ sí ni àbí inú bí ọ sí inú ọ̀yọ́ ni kọ̀dà rúbíà kọ́dà kọ̀ màmí ń kí mi níbi tí kíkí lágbára dé bọ́ọ̀ bá ń kọjá lọ tọ́ mọ̀nàmọ́ táwọn akábáyọ̀ kò tó bá yẹ dákun ọ̀nà báyìí ni ń lọ tọ́ọ̀ bá kí wọn wọ̀ ní dọ́lóhùn wọn ni ọkọ̀ máa wọ́gbùn náà ni pé ọmọ gọ̀ kò tiẹ̀ kí wa kọ́dà kọ́ máa kọjá kó ní ẹ̀wù kalẹ̀ salamu aleykum kankan kọ́ ọmọ bẹ̀rẹ̀ kó ní aleykum sáà ẹ̀ka bọ̀ ọlọ́wọ́ sọ yín ó dàbọ̀ owó tó sàdúrà fún ọ. anabi ti wá júwe fún akpẹ́mi tí ó bí àlàáfíà ní tá a bá ti ríra wa ká máa ṣe kíni afṣu salama sẹ́yìn ṣètò èyí mi ò máa ehun lẹ́nbà kàkí mi mo nira mi àwọn èèyàn ń gbé nílùú tí wọ́n rò pé àwọn wà mutahadira àwọn ìlú tí wọ́n rò pé àwọn lajú àwọn èèyàn ń gbé ibẹ̀ tó gbé fúláàtì eléyìí ní fúláàtì eléyìí ní wọn ò sì mọ́ra wọn wọ́n sì gbé lógójì ọdún kọ́ mọ́ládùúgbò rẹ̀ sẹ́lùnù sẹ́yìnù sọ́làjúnù àbí bayéjẹ́ kò sí ti ń jẹ́ òkúkú lè jìrán ìwà aládùúgbò kò sí kọ́dà ọmọ wọn mọ́ra wọn torí eléyìí ń lọ bí sẹ́láàrọ̀ eléyìí ń lọ lálẹ́ eléyìí ó ti fúláàtì eléyìí ó ti fúláàtì wọn ríra wọn rí wọn mọ́ra wọn rí wọn kàjọ ń bẹ ládùúgbò náà ni ìjọba yìí ti ṣe gbogbo ohun tí ó bí mítìnì àdúgbò ìjọba ti parí ẹ̀ lu wọn iná lọ́ba wa ti ń ṣe mítìnì pé o láti transformer ládùúgbò yẹn já ṣe mítìnì àwọn aláìlọ́dún kò sí ń bẹ̀ sẹ́yìn pé tí ń bí mítìnì tiwa náà bí iná tí ò dá àwọn aláìlọ́dún àdúgbò fẹ́ ṣe mítìnì nípa transformer tó búlóńjó ní aláìlọ́dún kọ̀ọ̀kan máa dá 2,000 tọ́lá tó transformer ṣe nítorí bí àfi mara wa ń lẹ̀ iná nu iná tí ò dá jẹ́ kan security tí ó sì sí ara ẹ̀ ní àlàáfẹ́ gbọ́ lọ́dẹ wọn ni ẹ̀ ti sanwó ọdẹ àwọn kan wà ládùúgbò tí wọ́n máa gbéwèé kí ní every month pé àwa gbowó ọdẹ ní o ọdẹ la wá gbà nígbà tí ìjọba ò pè tí wọn ò ṣètò security tó kọ́ná kí lọ́kàn wá pẹ̀lú owó ọdẹ síbi ìjọba ni ò ṣe security tó kọ́ná owó ná a máa da ultrasoma a tún da táwọn akótó wá lóru tí wọn bá múná lọ wọn tún ká wáyà lọ wọn ká wáyà wọn ní lóru àná wọn gé wáyà ládùúgbò. àwọn ìlú ń bẹ tí lálọ́ọ̀dù ti mara wọn wọ́n sì jọ ń gbé lógójì ọdún kò mẹ́kọ̀ọ́ mara wọn torí pé kò sí ní tí ó dà wọ́n papọ̀ ẹ wá lẹ́ ń ṣètò sàlámù alami àláfíà àgbáyé nítorí ẹ̀ka ẹ̀ṣètò ní afṣu sàlámà ẹ máa kíra yín ẹ bára yín ṣe. ọ̀rẹ́ mi kan òdesọ́dọ̀ ẹnìkan ní Amẹ́ríkà nítorí sọ́dọ̀ rẹ̀ wá fẹ́ gbàwé tí ọmọ fi gbèlú nírọ̀rùn tí ó fi di ọmọ ìlú tí wọ́n nationalize ṣe
ó wá fẹ́ fún òyìnbó wọ́n ti wá sọ̀rọ̀ àtòyìnbó tí ó fẹ́ wọ́n wá ní wọ́n pàdé ní kóòtù ọ̀rẹ́ mi náà wá tẹ̀lé wọn lọ wọ́n fẹ́ lọ so igi ní kóòtù ọkọ àti ìyàwó bọ́ síwájú adájọ́ gírántì fífẹ́ wọn tán bàbá arúgbó kan àti arúgbó kan bá ń bọ̀ wọ́n bá dé wọ́n bá kí ọkọ ìyàwó àti ìyàwó wọ́n bá ní kí wọ́n mọ̀ bọ́n bá mú wọn lọ bí kan itri kan ní abára snacks àti mineral fún wọn ọ̀rẹ́ mi wá ń bè lọ́wọ́ ọkọ ìyàwó pé ta làwọn eléyìí ó ní bàbá ìyàwó wọn àti ìyàwó òun bóun ti fojú kan wọn lónìí nìyí bàbá ìyàwó àti ìyàwó ìjọ tọkọ ìyàwó fojú kan bàbá ìyàwó rẹ̀ àti ìyá ìyàwó rẹ̀ nù wọ́n sì fún wọn lóúnjẹ tán ní itri àwọn náà ń lọ lé òun náà mọ́ ọmọ wọn lọ torí kóòtù ti so kọ̀mọ́ bàbá ìyàwó kọ̀mọ́ ìyá ìyàwó kọ́dà àwọn ò so igi lójú wọn kàn wá pé ajá lọ wo wọ́n sì ra mineral fún wọn àti kíní snacks méjì kan tọ̀ wọ́n tún ká eléyìí sì ti fẹ́ yàwó ọmọ ń tẹ̀lé rẹ̀ náà nù sígbésí ayé nù. ṣé wọ́n lè fọmọ rẹ lọ́kọ tí wọ́n ní mọ̀ rí sọ̀rọ̀ kọ́ kọ́ ọmọ náà lọ́mọ ńlẹ̀ yìí pé ọlọ́kọ tèmi ọ̀ sígbésí ayé nù ẹ̀dá ayérú tẹ́ wà láǹ sọdún sàlám ẹ ti da ayérú already ẹ ti da ayérú bọ́mọ bá ti pé 18 years ó ti free kó lọ́dọ̀ bàbá ti yá kìí ṣe pé wọ́n wá lè pa láti pé sáádù yọjú sí mi ó ní daddy I'm very busy tàbá gbọ́dọ̀ bínú torí kọ́ lásẹ̀ lérí ẹ̀ mo ti pa 19 years bàbá tiẹ̀ lábúlé tọ́ba ránṣẹ́ pé ọ bàbá sálámà jimá tọ́ba fi rí miss call ó pè bàbá rẹ̀ padà tọ́ba ní dọ́dọ̀ mi kílẹ̀ tó sùn kílẹ̀ ó ṣe sáyé ọmọ tiẹ̀ rí bẹ́ẹ̀ tọ́ba náà lamẹ́ríkà àbí London àbí France àbáwọn European country àbí ròyìn tí wọ́n fẹ́ lọ́ọ̀ṣì ńlẹ̀ yìí náà pé ọmọ ti ní fẹ́ràn bá pé 18 years ẹ̀ mọ̀ pé da yẹ́rù kan nù wọ́n kẹ́yìn bàbá sọ́mà wọ́n kẹ́yìn ọmọ sí equal right láàrin ìyàwó àtọkọ́ńkọ́ ẹ̀ mọ̀ pé da yẹ́rù kan ní equal right láàrin ìyàwó pẹ̀lú ọkọ tí ò sí pé lọ́ba ń gbóúnjẹ kaná mo ti wọlé bá ń dáná ọba wọlé ọ̀dáná tiẹ̀ wọ́n dá tèmi ni àwa ti dé sọ́dọ̀ àwọn èèyàn káàkiri àgbáyé tọkọ ọmọ dáná fàlejò rẹ̀ tíyàwó ọmọ dáná fàlejò rẹ̀ àlejò ọkọ kàyàwó tíyàwó ọkọkọ ìyàwó firi láti gbẹ́ni tó bá wọlé kọ́ wá kí òun ọkọ firi láti gbómi tó bá wọlé kọ́ wá sá yóò lọ́rẹ́ òun ní kíni tiẹ̀ òun ní freedom ìjọkọ àti àwọ àwọn òdebẹ̀ yẹn ǹjẹ́ ayé òní dàrú báwọn jẹ́mọ́ kò síbi wọ́n ti lé àwọn ìgbésí ayé òun tó tó torí ìwọ̀n òsínú ètò tọ́lọ́ ń dá tó sì létò sérí ilẹ̀ ọlọ́run ò sì lè ṣètò kan tí ó pe ọmọ èèyàn torí òun ló dá wọn òun ló ní ètò tí ó pe èèyàn tí ó ṣe fún wọn ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir kí wàá lè ń bá ká kí lè ń ṣe kí ètò wọlé ṣe ẹ wá da gbogbo ayélu tán ẹ wá bẹ̀rẹ̀ idu salam nínú jẹ́ idu salam bí ẹ ti da ayélu àwọn ètò wọ̀nyí tábà kẹnu bọ́rí àní tó ká ní kọ́túbà ẹ bá jẹ́ àpàlà sínú ètò Islam tó ní afṣu salam ẹ máa kíra yín dáadáa ayé tó wàá tẹ ìmútọ̀ àmà ẹ máa fọwọ́ tẹ ibà ń pa lóúnjẹ ọ̀rẹ́ ò lè mìíràn ọjọ́ ṣe ilé mi wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ọ̀ ń pàgbó oúnjẹ ojoojúmọ́ àwọn eegun àgbo wọn wà jẹ́ wà dá sí Dublin bí mi bá fẹ́ jẹun mi ò rí ní tèmi ọ̀jẹ̀ ọwọ́ ní kẹ́mi rí ọmọ sọ̀rẹ́ a lè sọ̀rẹ́ ò torí bí ń pè mí ìwọ jẹun yóò bámbám. Islam ní tẹ́ fi sọ̀rẹ́ ni pé bí wọ́n bá ti ń jẹ kó fẹ́lẹ́ yìí náà jẹ àtẹ̀yìmọ́ àtọ̀ àmà Abdullahi Muhammad Saudi bí táwọn sábẹ́ ṣiṣẹ́ rẹ dé tẹ̀yìn òṣèrú ẹ̀ mọ́ táyé òfin tó Abdullahi Muhammad Saudi tọ́ba pa ẹran nílé rẹ̀ tí máa ń ṣe ìyàwó rẹ̀ bá ń ṣe lọ yóò ní bomi sí ọbẹ̀ rẹ̀ tó ń ṣeun dáadáa torí lẹ́gbẹ̀ẹ́ ilé mi yà yín ìyá Yahudi kan wà ń bẹ̀ yín gbóòórùn ọbẹ̀ tá à ń ṣe bẹ́ẹ̀ bá ṣe tán tiẹ̀ ní ẹ̀kọ́ bù fún o. sórí bẹ́ẹ̀ mọ́ ẹ wá ní ká yóò tó me and my family so lè tó ayé ni kò lè tó bẹ́ẹ̀ mi bá jẹ tí n bá yó kódà kí n má ti yó yín tún ṣe tán ládùúgbò mi àwọn èèyàn mi tó wá kí mi àjọ jẹun àjọ ṣe gbogbo ẹ̀ ayé ọmọ tó báwọn ayé ọmọ tó anabi tó wá ní wasilul arahama ẹjọ́ kún ẹbí ó so pọ̀ sẹ́ni tó tiẹ̀ gé bàbá àtọmọ ní ọmọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò
ẹni tọ́mọ rẹ ti firi láti 18 years tọ́mọ ti gbà pọ̀ wọ́n ní bàbá mọ́ ní 18 years sóun lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n àti bàbá àti ìyá ọ̀nà jẹ́ ọ̀nà àwọn eléyìí ń jìn àwọn ti já tipẹ́tipẹ́ Islam ní tí ó jẹ́ yóò tó ní kókun ẹbí ó sopọ̀ a sì ti ṣe wá sí ń pokùn bí ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ti so papọ̀ tí èéfi dàrú mọ́ ẹ lọ́wọ́ gbogbo tí dokun ẹbí rú láti sọ ẹ lọ́wọ́ gbogbo tí jẹ́ bí ó tó láti sọ ẹ lọ́wọ́ ẹ lọ jókun ẹbí ó so papọ̀ ẹjẹ́ ó so papọ̀ wasilu nasa wasilu ẹ báwọn èèyàn ṣe ẹ dàgbọ́n máwọn èèyàn wọ́n jọ pé ìwọ nìkan àti ìyàwó rẹ àtọmọ rẹ ní bára àdúgbò ṣe bá màlẹ́bí ṣe ntí ọjà yóò tónu ni èyí tí wọ́n jẹ́ tọ́lọ́mbẹ́ ni pé wasallu wannasu niyam ẹ máa ṣe kìyàmù lẹ́yìn táwọn èèyàn bá sùn èèyàn máa ṣe kìyàmù lẹ́yìn anabi ni tadkhulul jannata bisalam bẹ́ẹ̀ bá ṣe gbogbo ntí mo wí yìí ayé ọ̀dà ẹ̀ tún wá wà àlìjẹ́nà pẹ̀lú rọrùn ayé ọ̀dà àlìjẹ́nà ẹ̀ tún wọ́ pẹ̀lú ntí ń jẹ́ àlàáfíà rẹ o bẹ́yìn òsèlè yìí kọ́ sálàáfíà o Allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إنا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعلنا ممن يستمع القول فيتبع أحسنه اللهم اجعلنا ممن يستمع القول فيتبع أحسنه اللهم اجعلنا ممن يستمع القول فيتبع أحسنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوصل المستغفرين ويا سعادة التائبين والحمد لله. أقيموا الصلاة عباد الله.